I take you a time okay to get tonight. Eh, the gusa. Oh, from what you mean? When my get okay, can you get now? Mekere. No monitor this gate. Sorry, sir. When the time I went out, repeat it next time you are in trouble. Yes, sir. I will come with Monterey compound. Oh, lads, we in the supermarket. A supermarket. Oh. You have a Suzanne. Suzanne Rowa. Suzanne Rowa. Okay. Madam Caviata, on our way, Emirao logo, me. Suzanne! Suzanne! Where my Suzanne Rowa? Rowa. Are you sure? Susan, tell me come back your way or sin. Where more we go? But I think home. Ti wa re toilet wo do ni e ko na wa ye logo ni nu ya ti sin. Ga re toilet e ko na wa logo. Ne ko logo e o wa ti e. Unu logo e ko logo. But I ko no. Nu ya ti sin me tun mu me la de wo wa na. Susan, Ye yellow casto e o ma wi na na. But I agree. tu e boy. You were Jenna. Or Ave. What you want? Very landlord or Wana. Come and make penny only go up. Akwe. He got travel. And now when he go egwa. Iho. No wagmina wana. He do a big wally gwina. Good. Epatamia. Come on. Where's what? Oh, see you way. If you only time away, get the name up. On one no dole big bina wana. A police here yamoy. Leva seva. He do a deggy yesu. No my German. No wow. No waya wana no waya bina. Wamatoli big ku. Awa very agwale. Emma radio. Okay, kezebe landlord. Ni dolu waji. Ni wa mi he na gaku. Wa egu tiwa. Na laho. Na mwezo fwa. Na mi no ka sunu gbera. Beautiful. Gunweni. Ujere agun. Era agun magwana. Baba. Joge anise. No. Izeko. Monday. Eki. Kekere isoke. Ari laho. Ari dedigbe. Abi ezo kwa. Ba yeme o. Mama bo wezo. Wala ho. Pape. Wala ho. Omi mo ogun.
landlord in the making. Good. Model of God. Uzaga. Wow. Good. It's okay. Epic. Hello. I made it. Good. Beautiful. You don't pop us. No give a soil when or raw. More landlord of one. More than you manage you one. Now you can travel. Only Harrison. Eat it. You're a landlord. Good. Eat it. If you don't read it, we know ye. Agigwa lele. No malelu no malelu yoge Harrison no be mena. Exactly. Igi police igi arrested. Igi kwefwa wa. Beautiful. When we are the thing has to go back. We are the thing. Huh? We call landlord. Baba mo emi no How me bamba. Baba mo emi no Wọ́n gbé ọ̀kà àbọ̀ wa wẹ̀ ní. Gbé wa bùrẹ̀ òde. Ukeke travel. Ogwe no la dia do ayo be de gbe foni. Ezie ndo mo yoyi. Enwe so no lele no nwome. Ona danu kere. Ya gbe o. Eru wonya wana. Obi landlord e no. Enwo obi landlord everywhere. Oge tenant everywhere. Waga nene hu yo mo wa si yan aje wa ne no. Ma me no try. Enwo we go all we abiko. La rema dia no gala o. Obi landlord we ma he. Ma he we sai. Mama we tenant. O ni sabo. Obi we la ona exhibit. Go one. Say ai. Why when you aware? Come this. O me ti gbe for maka wa. Idege we la wa. Kan me kan na wa. O me ti mo efo. O ma ge ga je mi ri o. Ga gbele ino si me. Chobloko. Chobloko. Ere so abo wane iya wa gbonfo no ma e bara be pa o. Ere so aribo wane iya wa gbonfo no ma e bara be pa o. Ere so ari wa kuku ne iya wa gbonfo no ma e bara be pa o. No ma e bara be pa, no ma e bara be pa, no ma e bara be pa o. No ma e bara be pa. No me paga bebo, no me paga bebo o. Are so ga ire wane, iya wa gunfo, no me paga bebo. Esther, don't we fit game me we fit tana. He just abobo. O ma no yin egbe, yin so ni le ke no ma keke, o yin we mi dada me, me no ma ni enwu yin me so mi tana na. Esther. Ya kama we. Ọmọ no gwiji yen biye. Yen be biye. E ma gugu asin won. No wo wa logo na bo. We no fe la tirige o. No wo wa logo na bo. We no fe la tirige o. O wo te mo wa bo me. No ya ke security guard o. Wa wo ni ya. Wa ni ju gbe be. Me so yen ni la le dia. Iga irudawe, iwani amama ide kwaya. Igi wo ewogwa. Iwani amama kwaya. Iwani amama ide kwaya mesuna. Ile beta mo na we mama we kwaya. No wo wa logo na bo. We no fe la tirige o. No wo wa logo na bo. We no fe la tirige o. Na make na egbe, ebe na ti baba, ebe atiji. Iye, ela le di ameme.
Esala egwe ni o ezeko. Manuchei. Me. De gwe ni ati oduma like eh. Sister enime ati ezeko. Sister batie we. Mujao. Agiachi we zeko. Wa yakame. Sister ma be gwiyo. Agwiyo. Sister batie we. Imeni. How sister? How video? Go wa me na. Okpo wa no kwa ekiri. Okpo wa no kwa ekiri. Ogwima eba ni mayeke. Udun opa yen se ti yiri fo mari ba eke. Mana won mamunia. Yen se ti ba yiri fo mari ye kwa wa. Egbe wa okime. Wita mo na. O ti me no si me. House of Assembly ona huna. No pa oro e senate no. Ono gi mo huna. O ze me lada ku me yiwe getina. Yen ku me lada. Obega gbowe ni a. A senator o ti a senate. How? Video. Wa unu tie una unu nini amoji. Utie we senate. Wa unu amoji we senator. Mata wona. Oteni igbo gbe wa. Eri mebeye. Ele me na. Me ma me megbe. Ya mogbe wa so wa me ibata wa ya mo. Ime wa gbon la den se ge ade mi die. O wa yen wa la den. Ele re. Oni vie ma we. Ovie big mom me o hin. How? Ibe moto. Ye moto. Iwa me moto. Me wa me moto. Ihun ebe opa kan. O se ha. Stabati we. You ma we gba wa ro. If we have a ring. Hey! Igoni is 4 million, my brother. 4 million, Igoni he. 3 million. 4 million. Uwa me 3 million. Ula wani runda we. O Igoni he hapo wanopa. Liga atama wani. E ka start no ro ni. No me ado moto area. Ama okay. Ero he we mo jeep no ro gun we. For no ro. We mo jeep no ro agime. Ni ka he gangan wa mo ni gun. Ire suit ma wanopa. Ate so wuye no kwa. Ebani wano. Sister me here na. De gbi ye. Ibi a approach o we wanopa o ni. Where they gbe ni ya gu egun ba. Awo, o se normal thing. Na me gboko. Nikin. Sister batie we. Anymore is Vivian. Vivian. Madage Vini. Una wonu wa gbura bon poro ino kwa oro di ke Vini. De giving wa me na, me wa me muna. A pilot making. Pilot. Yes o. We boni pa gboko ibe bu na. Ime je na Julisa. Ime dare na na. Macha. Yes o. Mame go doro woro na. Mame. Oye enye. Tu de. Oni bi ma wetin we have the me ade wepo. Yes o. Hey. Why guy? Ona wa gba iban. Afema de ro. Wọ́n sì wá re gba. Ya ha mi pa. Wọ́n go me ni government ya re je no agbon ya e. Ni na ya lawe. Ina gwa ga o ma gwa we. Iwo la boot. A boot. Yes. So far say we boni. Tagbe baba. Dikino wa we je ba. Owi oro kwa ni. Mare no pa oro ni. Onu ori mewo. Inu wa mu se. Me do abi bona gba ko se ba ni. Wa taberio. Iwo le cartoon we na o. Cartoon. Good. Yeah, where were there? It's a what say we no. Good. You want pay us rent? You can't go to carry big noise. Now today on computer 2 months. We never pay us rent. Now today go pass us. My house. Mujao. It's not we hin. Me. Akwa. Ye tenant. We want me boy na. Us we working. Where's you are? A tenant talking no. Iseko. So azara. Good. Hey. It's a day yo. Good. Now today go pass us. Why pass us? You too. You too. Okute tabite ne go. Eyo to no magi wade. Baba wesi. Obu yo bi to wesi we dagbo mo no de me wesi we dagbo do. Baba wesi na you go we ya gwema. Baba, imo dagbo da fo me mu do bo. Baba do fi agwere e. Na wa me wo wi bi aleke yi wa jo. Baba do fi agwere. Ya me no o mu e yo gwa baba no o bi e yo wa. Na ga igun do bi aleke ya jo baba.
Baba ke ma se o pope. Baba ya. Ele suwa. Tu we ru ni me a o we put me masa lo bo. Wo won oge ni ya. Ya. E ti mi sa oba no fi we ko we di. Eh. Egu ni o we ni onu mu yo me na. Ni na egu ni me awa mu yo ni. Ni simi amu ni ni ko ni. Me kan wa la o ni. Nervous. Okute tebi tene ko. Baba, awege. Ti me no ke ni awu. Awege papa. Baba la wo ri e tin ba metin. Ri yon ba me ri ni me ya metin we papa. Wow, Yeah, what man? and you to our daughter. Pape. Tare mo ti gba. Ọmọ eyo ni ma wa ze. Iyo mo bi fi. Mo da ze. Uja wa ya lene emo wa gidi ebe dona. Awe mi na bo wa. Iti materials na bo wa mi ya ngi ha. Ana we na ko be tai. Ogbi me. The dostet na fa fa ogbi me no dostet di ba se. Ogbi mo gi osebo. Wa go gita. Wa re wi je be ba no. Tenant ro wa yi. Wa ya ne ya. Ti a si the bedroom. Ti a si the toilet. La lady. Mama ye kinu we gwari. Ugbe o wa ni ma e kinu rie. Wa sule so de. U ma so efo. Esther. La re wo mo wa bo ya. Neni ye gbe balon we tana. O wa e o ma so owo e. Lálẹ́dí o e mo yin ma. Gbe ma gun. Ibe mo wa gbe o. Oku ya we le le to de. Jagu mo awe. O ma sa gba re fi an ya. No le yo mo ma bo wa gbon. Wa o wa. Ma pa hun. E wa ri ba yin. Wa e pa koko gbere. Wa gba gbere le le poro pare ma na. E ni yo ni tamu kwa. Ni wa gbo fensa e ni ma wa. Kede ne na pa. Wa sige toilet. Wa sige ebetu. Uko ni wa na le ba e. Wa sa. Uyeji be no te keke. E mepa bi ni melo. Wa keke no asa e ba wo. Lálẹ́dí. When wa ye na do wa na wa na mi da. Wa se be e ba e. Ke bakpa. Each person 3,500. How wa ke ga? 35. Flat ni kan be mo pa. There here flat. O wa be so wa. Hey, Jimmy. Kon ni mi ame e boss quota. O be na be. Ya slate wa na o. E mati due. Ubere, uri bari wa increase yo na. Uma be owa duplex. What a Martin do. Duplex at a duplex. Kon no right duplex. E due ro ni. Mati duplex. E due ya. Ake ka da wa me yekere. Na to bua ni mo na mu yugbe duplex. Owa so wa. No e go wa magin dia. We no pa. Landlady, o kinu enwe owa na aimu eri eyin. Tama o ma E wata. Ai mo wa ri eyin. Uzuwa. Du magi zuwa. We me gbo ti ndogbe. Eyin o ma bo wa ragbon. Ai bo we eyin. Eyin o ma bo wa we eyin. Ai be bo wa gbon. Imi amo e me na le gbe ari eyin. Imi amo le gbe ari eyin. Owa kere wa o yo we awa kusono mo le gbe ari eyin. O wa. Jagba. We ma be nwe. We emi aya mu ye. Ona o so no bo wa ragbon na no bo we. O wa na hian. Ani ma no wo. Yare le betu. Yare toilet. Yare opon ohun do me wa. Ami o yo imu agbe wa. Increase landlady. Wa ri oko e wa o wa. Wo ke lo ko ma ga mo wa ri e mi o fi oku. Agbe e bo na ri no ko no mo mu kana do mu kegbe wa na do azere wa ni mi. Wa ri oko e. Wa gbe o. Ki so lo mo ni la la. Na ye wa asa. Wa asa. Agene ta mu wa gbe. E u pa ya e bo ye. O ga bi o jinja. Bosunu batiena vena kwemiji Enoyanwa. Mokpa mono ve o, mokpa mono bie o. Awaiting landlord, amen. Landlord in the making, amen yo. Enwa me o, atato we moje. Enwa me o.
atato we moje eti meme o ọmọ zo me fi eti riefa eti meme o eti riefa ọmọ zo me fi obe wa wo Enoyanwa fresh toilet. A pot in me ale bai. Una pot in me sit. Una ya supposed to wait toilet. Now I agree. O go la we. You want agree? Come on. I put you with the agree me. La wa. What do you want to do? No bastards. Nonsense. Wow. You too. Fool. Pot in me ale bai. That lady, Moi je t'en moins. that lady. Moi je t'aurais. Quoi? That lady, you're in. No, que bu wele look me yawo. The boy, work your way. Me we. No, me work your way. La yore, il a fait à Sentina. Nous t'avons ouais. Pourquoi we yeme? Arrête. Pourquoi we? What's in? La lady. La lady. Ya gba me je o. Pourquoi we na yi? DJ. La lady. DJ. Agbe, nous t'avons ouais, il a fait à Sentina. Come. Mais bon, kédé. Kali. La lady. Kali. Nous venons venir de nous. Nous te wa gbe meje yin ko gafa ki owo na Kali. Kali. La lady, mais même, what's in na Yo yi? si ba bi jeju egbe. E lo gbe jeju wa o. La lady. On t'a un bouquin. What's in the land there with her? Venu wo wa buse wo wi mana. Uwo we Kali. E la lady gi we yakoi. Eh, o wa unu wata na yi. Satana me ya de aga, Satana me ya de me ru wa. So where else take buwe? Don't have to this at no filo. Daddy, unwega ojeni na kesu no wana na. Ni mama hena. Unwega ojena. Lucky why you pay vagu do me no wata. What we? Ona re bo gulu. O ke fa ki o go wa gbe la lady aju wa. La lady ko ewu ga we. O ya o ege. Me. Otebe. Ozwa ma eme. Waya ha. Iwo zwa ma eme. La lady ya ko you get tenant. O ke fa ki o go. Avec my man ebe do. Ku do we no ata. Awa agbo e. Wa we la pataki do to wa ko yo gbe ba gun wa. Lucky. Na me gwe wa mu me na vai. Wa re ni wa la yin wa re. Egege ni wa ge wa ko re ni wa la yin wa re papa ni wa ge we na. Ulule. Ibi atai. Uma nuta. Unu ma ri ro gwe ni. Gwe. Onu ri ya unu ya re ri. O ga wona ko. Na wona re mi ade mi. Ade ni. Ka wona re mi ade mi. Wo na yi e do abe. Kayere. Wa gbe be. Le me e wo to wa re wo for gafa ki ogo na. Mi. Wọ́n ẹ̀wẹ́ Ekeli ọmọ ìmọ̀ sórùpá kẹ́gẹ́ ní àjọ káwọn ọ̀sá ìwárí àwọn ilẹ̀ mi ìyàwó ká ẹ̀ yìí kà fọ́nà pẹ̀ ìgọ́ ẹ̀ gbọ̀dẹ̀dẹ̀ àjọ wa ẹ̀yìn náà wà lélẹ̀ ọ̀làwọ̀ wa èyí sọ̀bọ̀ wúrò sọ̀bọ̀ pítí ẹ̀yìn náà kì bí ẹ̀kọ́ yà gbàlẹ̀ mámíà ẹ̀ wá kẹ́tọ́ ìwẹ̀ yà ilẹ̀ èyí sì wá ń dẹ́bà ọmọ ìwé jẹ̀rẹ̀ náà ẹ̀lẹ́tìkì ni amújẹ̀rẹ̀ ni ọmọ ẹyẹrẹ àwọn yẹn mẹgọ ọmọ ọlọpàá bá ti sọ ọ ti èyí wà gbẹ èyí wà nà wà mọ. Lálẹ́. Wọ́n á gbọ́ yóò tó ẹ̀.
Níṣu bẹ́ẹ̀ gbọ́ lọ́kẹ́ wò wà mí. Wọ́n gbọ́ lọ́kẹ́ wò wà mí. Màpá jáde lọ fún wà mí tó. Wálé di ọyẹ́ náà wà ta ọwọ́ gbà ẹ̀fà ọtún àgbè. Bàbá ọláwà yà gbé. Ògùn ọgbẹ́luwà. Ìdí wọ́n dáyà náà wà ní ìwọ̀wá náà. Ìdí wọ́n máa yẹn. Ọgbọ́n máa wà náà. Wọ́n bẹ̀rẹ̀ ìyá kan létí lápá. Aṣọ kan wa. Yàwá àti ẹni àpá ní àdóbi ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ náà ṣọ́kẹ́ gbẹ̀kẹ̀ máa yẹ wá. Ìṣọ́kùn máa yá náà wà wù náà. Yàrá àti ẹni àpá ní àdóbi ẹ̀. My love. Ẹ̀rí rọ̀pọ̀. Wíwá rẹ̀ ní ẹkún ni wọ́n kéré ké lórí. Wọ́n ní ẹkún ni. Ẹ wẹ̀ máa ná lórí ẹ̀. Ìyá yìí rẹ̀ ń rọ̀pọ̀ àmọ̀ ní owó rẹ̀ náà ni. Ẹ o, ọ̀tá ni mẹ̀yẹ náà. Tí mẹ wá bẹ̀rẹ̀ kó a nínú àrí orí ọ̀tún rẹ̀ dùn kégbè. Ẹ o. Màá kékeré. O máa wá bẹ̀rẹ̀ kó yéye. Ní yàrá Susan akẹgbẹ́. Ẹ ṣe ẹ̀wù ni. Ẹ ṣe wẹ́rẹ̀ gbọ́ ẹ. Osalobụ abeghe egwe uyae rege dagme Susan no yo boy ya muri ya do amu ori o wege wa ana mi mana ye ti bi na la re nu gi magba lobi nu egwe My dear, ya lobi ebon. ona o ge lobi wa lobi ebon e Susan yo boy mo dagbon eri ani e wo si yo egbe tute onu di ai na ewi yen ku eni na awulele Lobi ebon. Kola. Lucky. You're going to worry. How? You are waiting landlord. Doctor. Larry. Now what? Yà ṣe bia. Hey. Ẹgbẹ́ ni ọgbẹ́. Sẹ́ni ayé ló wá pọ̀ lọ́gbẹ̀. Káwé tí lálọ́ lọ́gà. Sàwé ṣe o, méjì ayé ńlá létí. Ọyọ̀ pa. Good. Anything. When I talk in this house, then they do. No. Only the ma we èmi kéré ni wita. Alele o wa na. Good. Hey, baby Larry. Oh God. Call. Hello, wa. Are you wa? Oh God. Good. Hey, wakoyo. Yeah. Not to wa. We'll see. Good. Emode ebe o kan go. Emode o kan ya labia ba. Ya we de yi. Ebe ni rita. Emode ebe o kan ya ri. Wa kan ya. Iwe ni ka mu wa ri. O kan be. I saw no ga. Bokia. Good. You're not saying for back more for yourself. You don't say anything when I talk. Walile. And I'm like, well, you're on charge of this house. No landlord, no God.
Aiki, abo ma e serious. Èmi ò kàn ní ta. Wa lele. Mama o. Nema o. Wa lele. Even a daily husband make her high ba. Anymore ya so sa. Ima di okwa na. Ni do apo pe won ropa. Ido ahamuwa we enuwa e una. So ma no give you both gbera evenita omu dia heveve. Good. Lare o meme. Ugbe aje wo akede. Uga onu eme. Une sweetheart me na. Hey. Eri ageleka. Iya we me o geleri eme. O ka ge ari o wa me se ba se wa e. O ma gbonu eje. O da we nu wa ku. Tu. Ya ke mu ye isisan. Say. Okay, you are. Good. Eri aye wa na. Yes. Enoyanwa. Enoyanwa. I want it. Fẹ́ wo mi wọ́n máa ń gbé tasi. Dígbé náà wọ́wọ́ yìí. Uke ha wà yé náà gbéwọ̀ òwúta. Gbígbà nù ẹ̀. Dékẹ́nu rí e. Ẹ àdé yóò rí ẹ. Mo má kẹ́nu rí e. Dáhùn. Dáhùn wẹ́n kò mi dẹ̀. Dáhùn. Wọ́n yẹ gbẹ̀mẹ̀ mi. Ibi gbé wọ̀ mi. Dígbé náà wọ́wọ́ yìí. Dáhùn. Wọ́n jẹ́ àgbà wẹ̀. Kí àgbà mi. Gbọ́ àmì ọkọ̀ ọyọ̀ wa. Ọ̀gá iṣu wa wà náà lòkìn yẹn. Na wa wúyẹ náà. Dídé dè wá wà yẹ ọ̀ ẹ̀bẹ̀. Dáhùn. Láwọn gbogbo wọn ló tẹ̀wé. Dídé ní gbogbo ọ̀rẹ́ yìí. Bí náà yà Oh God. Wá mi. Ege ya guye mi no ma hia. Wọ́n bí ẹ̀. Wa ege ma bia ogwa. De ku emu gwa ku emu me. Duwa we ni e bi ogwa na ya se anu gwa. We ya gu ba sanso. Ubi ayi die na. Megi ya be pass yo susu wa we ni e bi ogwa. Ni so ogwa anu gwa. Awo ju e. Esi we do mi enwa le no do dupiwe. Yi. O be so gbe ba mi me. Ya to. Iye de su wa menwa o. La de. Du ma meti mi ameti. Iṣẹ́ ti. Mi ameti. Iṣẹ́ ti. Oge da no no. Wa to e oga gisiwe. Yima. Onu ya to won bo we ni. Okeke no fi. Uda ijiwe. Amade ni. Ijiwe amade ni. Iye la on se o na. E fi pe giye me la wowo. Now you know there is so wa. Ya we perfect ba. What's here? Beni pa fi pana wa mi o. I paid my light bill. You ma pay light bill no. Ogbegbe no you get. No me. What's the pana fi pa? Ah. What's the pan ma fi pa? We. Ya kama we. Yemi fa mi pe. Wa fi ekolo. Eti ma asan. Mama pay nepa bill no. The right in nepa ime no in that pa. Boya, ni ado connect e. Tell me uji. He respect you well. In a year, only when you're tired. As I would mamma. I walk when they pass you back. I'm not of your way. Woman, I ya working tackle. Yaki Malogu. I can never turn out to make a fair. Yeah, baby, ain't gonna let. Oh, Lado. When the perfume ba, oh, we do a hambijime. Oh, Lado. We all get a power of the image of Fipa. Oh, Atario, Yaudi. A power of the enemy. Osuwa, like mother, like daughter. Why, Vama, you went Bulega on a way out the power holding only in Nepa. Otona, or one more point. Otona, 50 by 100, you know, he cannot sell. Imara yes, quick was able, or you mentioned where was it. Yes, where's my way? He didn't manage or a bit of war. Or the banner for. Or banner for. If we're moving, when my son on your water, who we were, eh? Only you and a wabu. I when them on you, are you what? One you all that you will. Why you look at nonsense. Go at them, whoever, eh? Or one on Masuana.
O where me we go ala fo. We no ya ko we no e be. E da na apo wa ni go. Me no mama ko le ga school. Ina bo ade se do ba ni ki ogbe. Ya gi juwe. O ga ja gbe wa odo. E ji ni ga ile mi abofo. Wa ya mo wa gba o ga se wa kan abusi. Ari ati la lady ube la dia. Yare wo wa we. Yare toilet, yare bedroom, e ya bia. Wa be wo obi we na. Wa no man wa. Venitary. O ma fish pana. I will deal with you. I will make sure ebe wife animal school na. Ebe 10 naira. Fuska 5 naira. Ya the 1 0. Wait for me. I will deal with you. Wait papa o. Tare, oge alele to de. Tete we ni unwa. O ma nwe. Iya ka mari oba. Igu wa ni tenant wa we ya uze. Wa pay button. Set to wow. Ya ta me government yo. Set to wow. Ya I don't know. I think we are one. Ya ta me government yo wa we ya uze wo wa. Set to wow. Baby wa wuju. Baby. It's not money at some hour. Doing nothing. A killer is okay, no. In respect me, it's very awaiting la lady. Doing nothing, lawyer. Good, baby. That's why I love you so much. Oh, kiss me. Oh, tu do fiamo noi. Of your time, Maki. I bet me. How beautiful. Yes. How beautiful. Anything you ask me to do, I do. You put notice in here. Good. I can go in Papa now. You have to back out of this house. Good. You should go. In here. Better. In respect me. Good. Banana, o take a vow here, a vow avant, a vow ta. Then, Ogaro de 2 o'clock you are son, who you are, Bani. Ogaro de 4 o'clock you will hear, who will you valley. Igbaisen. Igbaisen with there. Mao, while you in why blue your bed do you talk, with your weather so. You what that so? So that, who make an win and I require on a winner. And the me ya mu ya your head. O ma wa doctor abi ku wa lele. Ṣé o ní the broadcast o abi we wa? Okay. Wa ri kun sa gen bayo. Sa gen make na ho, make na ginger the swagger. Yes sir. Okay. Go. Come. Let us go. Ite wa do email. Domire. Now, it was a word to me. Eminere ba, a pie me on a red baby. Made the woman, you are many years on looking for baby. On I am a dinner. I mean, me walk money me won't win. Umami a chemistry man, a federal government of you many machine. So I need me a walk back. To do tag mona, no be a more demana, ni me mo point. And I will mule when I am on a Martin and a red be more no fool. Oh, have it. Yeah, tea will be. Yeah, when you see Coy, it will be back. Do it back. And you may walk away when you have it. Only know where we Maggie flat cast and then you are no. And you are here. You know you're here. Also, okay. Okuni yao. Okuni wahia. Okuno kakabo wa wigbe wa no. Uki ha Mexico yi. Okuni o guy no. Osago Africa ko ni. So mo bi nínú okuni wo ya copy na wo ya. Doctor, what ko ma ye wo wa se ni na ya ti gbe ni ade na mo. You make a feel, you will not really. May I judge? You may take over. Lia Fiki. I go away a big woman. When you were cooking, it may have Fiki here. Look, you think you can't Mona Lane, say. No, I do will. You may really where I did. Only know where my guali you bo. Oh, it's here. Oh, you made in Indiana. I got you bo. What do you have everybody? Oh, man. You also know where Wawe Badi.
ọmọ kún so ní avion ní àbí wọn ni ìgbówó ní kì máa gbà. Dọ́kítọ̀ ló pa wọ́n mẹ́mọ́ ọ̀nà òkà mẹ́rin yìí bá ní lè yí náà. Ó máa nọ ẹ̀. Yẹ ugbe náà rìn yín lè gbèrè òun ní àyà explain náà ẹ̀ ìyẹn understand. Maka mi gbé kẹsì rẹ̀ yàrá ni à maka láì. Ọmọ àti ìwúkà wẹ́rẹ́ ọdọ́tọ̀ wẹ́sì tó mẹ́gẹ̀ ní yíyá yẹ̀rẹ́ náà. Anytime. Wà á rí ẹ̀rẹ́ wọn náà fi sọ̀rọ̀ mẹ́ wíyà ẹ̀sìn wọn ni tó ẹ̀mọ̀ sí mi mẹ́. Nínú kò ọ ẹgbẹ́ yìí máa ṣá. Lọ́wọ́ náà ìwọ̀ yìí. Ọmọ yìí kí ọmọ ẹgbẹ́ ọmọ yìí kí ọmọ wọn ẹgbẹ́. Churches wà nù. Churches. Ọ̀yọ́ yìí náà. Ọ̀yà di mi náà. Àmọ́ ẹ fi ọyẹ ọ̀rẹ́ gbére yẹ. Bóyá di mi náà èmi yàrá mi bóyá di náà. Ọmọ ìyá àṣẹtì yáyà yáyà ẹni kọ́ ẹni kọ́ ra ẹsẹ̀. Máa rè rere. Bá ní ọ̀rẹ́ pẹ́. Yáyà yíyà yáyà ibi díẹ̀ sùn ẹ̀ ṣé dọ́kítà rẹ̀. Àìmí mi ọ̀pá lè gbin amógun ẹ̀ màmá. Sífìlì ṣo yẹn mú ẹ̀rì. Elifantisi yẹn mú ẹ̀rì. Ó bọ̀ edu wàdé. Ó bọ̀ ewa edu wàdé. Yá ìyẹn bá gbọ́n. Làì máa bìnrin àmì yá o. Láyà mi yó. Abo la wa gbé ẹyin yẹn kọ́kọ́ gbogbo àná tẹmu. Landlady, what can we can jẹ? Why do you? Why what can we can jẹ to me? Ah, when gbana ba say na me and baby. When tenant le gbé ma ko na ma mi wa ri o to mo to bo pa. Wa ro jẹ to wa won pa. Ma ya re baby. E ma mi ro ya ri to. No don na do there e jẹ yo. E ti ma zire nepa binu. Uriye, o ma ya pay na power holding. Du won pa. Me na me generator na ru pa. Oni le si gbovo. O ya won pe unu we. Iya ka ma ni gbo ti oku. Landlady, itama we. Unyi me dana no nyina, unyi ma zen, no nyina e ma. Me wati ase. Ah, me wati ase. Ya wo ase ni go e na. Aso agbo ra bisho. Landlady, Oma, okin dokpa ko na. Ya tama we egbe atolo wa, atolo ero to, odukun atolo eyo. Okin dokpa. Oma. Ibi arogwa. Epe nepa bi. Uye. Bizako. Emoje. Good. Swami. Dere wa sura wo wa gbunu ye ni we zeko. Onu wa mi ma wo wa. This is wetin landlord don ga. Ose webo. Ano ori me dai. Emode ọtí ewa. Ye yo ha. Lárí wọn náà. Ọwọ́ kan. Ọwọ́ kan tó àgbò wà náà. Vogi. Sikadian. I have an important message for you. They can look at you, mo je mi nu gbe na. Bona ho mi. Boy school. Good. No way. Beautiful. Ko wala. Imawe na gbe quick notice ni ma. Imawe. Ọmọ keke. Nuwa lu mi. Lo ke pe wa na re. Uwo ma keke. Ni ma we mi. O ke de quick notice ni ma. On a plan wa me. Ye, iwo ni tamawe. Ke na pa. Le gbe ri go nu gbe. Ipe de ha. Ayi je ni ma. Go back out from this house. Me no mu wo obugwe. Oberuwe me na mu wa. Me gbe ri go nu gbe. A da gbe. Odare mi. Yare kan le yi yoko wa. Aba pe we ka popo yori ma. We. You have to back out. Bina ya wa wo me. Ere disu wa ro na emi ere disu wa ma ta. Ala ti e ekun kia mi, egbe wo mi. No me tu fi gedu. No. Madam, na ina soji. Ona ina soji. Ah.
e va fi lane e nga lane go ni sagiro e mi no keke nu gua o ni agbe bi na ya gba ga we mi ame no mo ware o we ki ga si ye Toto e mo hun mi. Kí ló hun mi? e nia E ba ga iwe. we me ki agba oge omokun ni me ki afi onu we ga gi yo e we na so wa egbin me ki na agba Toto. I hun mi. I here owo mi. No ko iro to ma fi hun ne. Ya Jesu wa ego toto na mu ame. O ko no ke no wa fi ni ma. Do ko so pe mi anu regbe no fun yin gbere. O ma de ka be dio. Toto la o. Gagwi. O we na here. Wa gbe de ave chemistry na we gbe de ani e kan ya gba oge we so we ai so wa okun meri nu we ni we do fio ni e egbin mi kina ti agba se Here ogo me. No ko mi ro to. O ma we no re bed nu ru fun ne. Una wi me. e doctor king We na. E de we ma gba. Ba ke nu ke pastor me. Pastor na me ti gba oge we. even ye fe pastor ti gba oge Egbe. E ju pe lo me tin na fun mi gbe ja gbo ri ma e gbe wa bu Yo pastor me ti gba oge we. ana mi ona no mu ne mo ama wa mi ro gbe everything am ge pastor no agba go gbo chemistry mara ni a wa mo na fo ba mu ge de gbe ma pa gbe Ereba. wa Ija, wela na la wa o ke wa reba ni coffee. awo ya mu dia ko e ma ekedo ri bi adie odo wa me wa O we na what we ke wa reba ni coffee. e na ba mu na na Me ka ko wa reba na o mutan. O mutan no. Ake mu ya so fe se de ko wa ya. Ni ake mu so me ye. Saka kwa ya de Susan no ro. Susan. Saleba. That's My dear. okay. Huh? Susan! Susan! Get ma! Ena! Igiri! Si o sa o poari! Ipa! Ya voy a que Ata fun na mo ba no. Wa ke wa
Asobove huo Enoyanwano. Asobove huo Enoyanwano. Asobove huo Enoyanwano. Rigo wameme o ukigbane. Rigo wameme o ukigbane o emu wano. No siye na jena. Face me, I face you. Oh my easy, my brother. Jody Gowa. Mwewe kame musa sigowa. My ukina na yena ni. Owa ya debo kevano karoto. Onuga ukiha. Utayo de uke ha won saru dawo kokon no ma wo no kan ha me be de ni vio Oya mi ade ni gbegbedo hon. Duwa asa, du asa. Igogwa tori yena. O lana de meno we. Ya we asa wo sunu. Wasunu Obi wina Enoyanwa everyone no see na yena. Face me, I face you. Oh my easy, my brother. Wasunu batiena vena kwemiji Enoyanwa. My nasa. Ika mo we ije jogo. Ije jogo ije. Ije jogo ije. Ije jogo ije. Ori eni na agbo pe. Sokman e ma na momo gbe. me wa me right me say tenant a constitution in Nigeria ni akagben the second one dey ba ni atawa we amede dero e ya wa fun wo wa ti eye re Gbogbo amu boke gbogbo eba. Bena ya hi ugwe zuwa unwenwe. Padanu kumegbera. So, owa mamwa. Wana awon wa pamsika ku mme. Owo hin landlord. Oh. Eki. We, yeah, akosa. We like egbe na now. Oga ori kuno la wo pade le. Wọ́n ga do igbe na we ti gbere ni ha. Asosa wọ́n ni we ti gbere. Pade nu kumegbera. Oni mi. O we rin yin na. La re won ati we. Iran wa o. Ubi aye wo. E la lady. Aha. Ibere newe awala lo wa o. Takabo. E ko emu we. E ma mo no wa ye ko wa ni. In beside ni o te odo. Don't want to tell me. Get out, let me back. Mokbera me o, mokba mo no bie, mokba mo no me o, mokba mo no bie o. I waiting landlord, amen. Landlord in the making, amen. Yo. You know baby. Ogufie. Ekive, it's okay no. You not say o hon zuo. Good. Yawo. 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 Good. Aki. It's us. It's us. Good. Aki. Landlord, amen. Landlord in the making, amen. Yo. And when me o, atato we moje. Tell me what you want. Mama tie wo kan ebi do pa. Good. Ima we ni ma jere, adego miamia ne, egba wo manu hi. The one making. Oni rie ma wo ma ho manu hi. Good. O ma eve hu gegbe. Nuku huwe, gegbo do sikmi awe. Nuga wo manu hi. O ma ve nu mana yin ni data ma we. Ewe. Yes. Ozuo. Beautiful. Emabule. Good. Emamo no waye ko wa. Never di oho ni gbe. You do. Brother will swear. Onion see. Imanati obo hon zuo no da ozuo eohi. You do. I waiting landlord, amen. Landlord in the making, amen. Yo. I know what to do. And when me o, I know what to do. Ozuo. And when me o, I know what to do. and when me o,
ọmọ zuomekin etiri efa etiri o good etiri efa ọmọ zuomekin ọbẹ vawo Enoyanwa obi wina Enoyanwa Adesu awasunu wogi una wati mena jonge wasbi hona wetin dey happen Okay. Ima oni ame ni atama wo se na we no bumi ade na. walking Okay, no we gbe sun. what's Yeah. wow ko sa lo gwa o no amana Ko gbe botan gbe ni me lucky. A wo pa lele. pade o we na gbe mo bi No mama ni amana. ma blame you o we ti mela jonge afa gbe wona no gbe mo bi ja kwa lo ma no nya Lucky. ona ge lucky What do you mean we atama me? Ni ya gwa lo ma no nya. eri ko pio bogwa wa ge we internet ne mo pa price ma ga bu eri ko wa ge mother son mo pa price ya mu go no nya Iwa wu. When I mo bi we Yeah, don't make me finance hello boy. Lucky. Yadisuwa. Gbàgbé akwekun. Wọ́n ẹgbẹ́ bàyẹ̀ náà gbà wípé dẹ̀ mi àgbẹ̀ pásítọ̀. Mo yá lè rò mí ìgbà yẹn nìyẹ. Mi náà gbà yẹn ìyá rẹ̀ yíyẹ. Mẹ́lẹ̀ yẹn wọ́n yíyẹ. Wekwe me jashi. Uwe me me awe ibeno wa ka we jajo wa. O mo ma gbera. Na me zi gbe. O ga sunu, supon we ame jashi. Ime yayi. Ale ya fe amawuna. Ya mo ro me yayi. Le wa bi we me. O bi ya won na yina. No bi e, jashi we am we gbera de un kele me jashi. Mohi. Ewu. Mohi we ni mo kere. Gbe mi ha. Boso. Jadi. O ti gbe mu. Tota. Oko. Gelege. Obra mo bo. Erege ba mu pon. O yi ko. Ba mu pon. Ah wa ni wa ko re. Ba mu pon. Wa. Egbe wa wo. Egba ni si wa wo e bu wa na. Arisu. Wa ko yo. Epa te kegbe. Eya. Epa. Yẹn bó kẹ́ ò ní kẹ́ Harrison. Epa. Ade to ni. O ga ri sigi je bo wa. Yere obokan e. Imake ni awe are ni awe osin awe birthday party. Ni e ya pa se ba yen ni. Yẹn bó wò kàn ẹ́. Dẹ́dẹ́ ní Harrison yóò wò yìí. Mẹ́rin yóò wò ní. Baba. Ima owo ku were. Ania. Wa mi oko na ri ti mu ade wa go obo kin yen. Bẹ́ẹ̀ ní mata. E ki ma won meri pu yo to. Igimi. E na na. Ore ba no mi o. Awi ya be so e. Re baba. Okwo na ri ya gbo boy. Oga igedu one a load. No. No. E be on your pa. Ona be dey quick notice we ni ma. Laro, mẹ́rin ọ̀dà ní Harrison no ya dey quick notice ní a tenant in the row one.
Meri oda na. O kana ki akin wa. O ga mo wa le kin. Epa, asi bi mai tele gwa lo wa ni ma yan pa ki ari na ma we. E mo we mai. Wa ga odine. Ato na ku na. Ni o, me no gwa lo. Baba, mo come out there now. I saw sir. No come. My fiancé. Good. My baba. Oh. E Harris no even. Good. Oh, I went to her. We no we to her boy. Uri yi no boy. Hey. Why what can we come on here? Adegu ga to bo yoko. Onu na ne gadagba na. Ne gedegbe na o we mojo wa. Ona ma poro so we. Ona mu we ki mo wa me na hin. Awa. Ma se o si. La ho. O se we gbe. Igwa lo hihi. Wa ho e lari odo ni. I'm making Marie. Umi ke yo we ni. Awa. Wa ye so gbalegbo e. Oh, lari wa. Agua! Go for puberty. I'm making Marie. Gawa. Moja. We no radio wa. Agua! I'm making Marie baba. La lo yen. La ho. Igira be yigi. Jimi we no e kwa no wa. Good. Imagi honu aruwa na. Ho? Papa me make ni meri iwe mo eh. Ugu we ni beside. Me le gbegbe sun we se. We ni beside. My bosses. Good. Me bastard. Good. Your bosses. Me na we ni gbe. Go for puberty baba. Ke bo me o ge se ba o. Anyo no won lo we. O ge se po. Bosses. Apile se lo kana. Ona awu na. Ye ma e no eje. Apile se wa lo kana. Baba ko. Landlord. Iya ya zanzo wa we. E bo wa we. Ukwe yo wa. Iya ya zanzo. Wona mi ya tero. Doctor. La bi kun ne we mami period yen. Mami period on. Bona mo fo. We no. A period one away. Emi a we very o ware police station. Who ya come here station where mami period where ni agu we gwalo then any place really here la yen gwalo or ware any television house. Who ya come here where umame period where ni agu we gwalo ya gwe ana say every time. Wa ge wa me no me ye gwe. E o ge gbo ni awon. O ama. Yeah. We on a way umame period on a way tin. Wa de me hile leve fa. Emi va no. Wa umame period where on iluga on na misplace. Agwe gwalo. Be wa hu ama on yo no sa bo ya gwewe. O sa bo aje mi wo ma wu en prince e. We gbe megi una. Viu kun ne no flush e kwa me ma need e. Wa kun ne no mo. Ko no. Ta ma no si na. Enwe obodi amoye so obodi. E dia di make igberage. If you ever know, obodi eyin agberage, bodi na suck the breast. So in oreba ni where the normal abortion no or is 7,000 naira. No na if you ever na ipi awabe no, mo ipi ari logo na kun no. That's 15,000 naira. Then only 1,000 naira buy for the modalities na ya draw this thing for. So you have na 16,000. Oni ma ti gbagbe me iwa ya bio. Do no bio na yi. La viu kun ne. Ani ama se aha yi. Bena mai don se wa wena. Ona bia na. Ona ma don se no aye bia na o yitu na ero mo. Ni se abi wa pa no. Viu kun ne bi asa. Wo ha ne no sa. No nya mo wi akon le ko gwe. Na mo gbe ma o ta ma na. Lucky. We show bia na me no. Me me making the doctor na test on vi total. I love ya ke test on. I wanna look an. I will look condom okay 30 naira. I there. Avoid no so fu guy that money. Think that naira da no. Hey. Ono na. Eva bo bia eva wota. Then ono na okpa wota wa kan abi e. Ameda ya nwo o. U ya made nwo na. Then don gare 1 hour later. U dey here do 7. U dey you no go we. No ya made egbe ya mi e. Ya made ya swear so to. Me make an average yen do hu ebo there. Okay, I'm one. They don't mind if you move with your hand, you have your.
Lucky. Hey, yeah. War hire. Huh? You pay a hasa. Ní gbálọ̀ ìrọ̀ àbádìmọ̀ wá àti polisi lọ rẹ̀ gbé wẹ́rẹ̀ mọ̀tò apánà kò ní máa múnú wa. Wọ́n bẹ ní ká mọ̀ wá ní ọwọ́ olú bíi fífa wa bíi fífa gọ́mẹ̀tì gbélé fa wa. Ṣé yá ká gbógbé lọ mọ́? Làwọn àdìgbò bẹ̀rẹ̀. Ẹ́ abẹ́ pálẹ̀ kókún ẹ̀. Zẹ́nẹ̀ ni tàìdé sí làwọn wò ó. A 70,000 naira ẹ̀ẹ́mì ní àárẹ̀ mi. Ìfọwọ́ni máa ṣe. Làwọn wò ó. Làwọn. A 70,000 naira pa ẹ̀yìn mi. Làwọn. Ìwọ ni máa ṣe wẹ́kú ẹ̀ omi ẹ̀nìyàn fún mi náà. Ìbẹ́sì ọmọ máa ń nọ gbégbèsè ọ̀nà sì ní ìbẹ́sì ọ̀bì gu àfihàn nínú mi àbẹ̀. A risk mi àtẹ́kì náà wọ́n yà tẹ̀ risk. Làwọn wò ó làwọn. Ọmọ ìpa wà ẹ́ gíga gbà ó kẹ́ ẹ́ igo ní uri ẹ̀yìn igo wà rẹ̀ 6 months. Ọmọ yàrá yẹn nínú rìsíìtì mi báyìí àkótánà. Ó wà rí rìsíìtì gùnmẹ́ àbí mẹ́ẹ́ dórí ẹ yìí dé dórí ẹ uri gùnmẹ́. Ìwé àkótánà ìwé gàrí ẹnu ẹ kẹ́kẹ́ 70,000 ọ̀rọ̀ yàrá bí rí ẹnu ẹ àkótánà yàwá rí ẹmi yànú ẹ. Good. Ìdè sinmi ọ̀hún ọkùnrin àwàkùà ó má rí kó ní rẹ̀ yíwú. Àwọn bí mẹ́mẹ́ ó ní mẹ́ mú ẹ gbéra. Igo kéré nìkan yàrá ẹnu ẹ. Ìtẹ́ fi àpọ́n mi rẹ̀ ọ́. Wọ́n lọ kẹ́ àwọn. Owó kí àwọn. Èyí tí kátà náà. Gbọ́gbọ́n náà yà gbọ́gbọ́n wẹ́rẹ́ sọ́ọ̀bì yẹ ó lọ tọ́ ní. Dadi. Ó bẹ̀rẹ̀ à. Dadi. Oníṣẹ́. Dadi. Akẹ́ta. Dadi. Oníṣẹ́. 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 Dadi. Mo máa pọ̀ mí. Ìyọ̀ pọ̀ mí. Igwe ní gẹ́gẹ́ temperature gẹ́ ha. Ságàn pa màá mi. Àwọn bí omi ẹ̀ mú wa. Ìgbé ságìrín nù. Ó yà láwé wa. Dadi. Láwé wa ó ṣàdúrà. Làwọn gẹ̀dọ̀. Dadi. Ló bẹ wa. Ló bẹ bẹ́ẹ̀ tì. Ló bẹ wa. Dadi. Oni September. Oya ni bọ́ǹbù ẹ̀. The bọ́ǹbù ẹ̀. Oni sẹ́mi kẹ́lẹ́ ní ọdún. Bọ́ǹbù ẹ̀. Total no power ẹ̀. Tota ọ̀gá fọ̀bá. Ọ̀gá fọ̀bá. Ọ̀sùn wà ẹ́ wà ilẹ̀ ẹ̀yẹ́ gbòógì. Funny movement wale lucky go wana wa ki an wene ovene na odo tuwe e lucky munu e na ri yo bomela ogun me mola oni se na ogun me mo this one now funny movement e ma go wo e me no kaye o pa se me no gije na o yira gbo ore mi o ma gigi megi yen
When okay, I like my thing. Onanse na di yo bono ni vi agbona. Wo we di yo bono, e na ve di yo bono e. Di yo bono ni. Se me gbe me o. E me di wo yo wana nu to gbe mo mo. Ni me wo owo ya lukun ni o ya lo e. O ga se ti won e. O ga di ore uno e. Mo go gbe me nwa. Dodo lo yi. E ba be no hu me di yo bono gbe. Di yo bono ni. Ọmọkùnrin o ga gbe mo mo. Ọmọkùnrin play store. O ke. Dodo lo yi. Ọmọkùnrin le te to copy me. Why tete ko why you tete ko No problem. Sister, no we na wo we ruku na wo. Oya bere na yewo. Oyewu. Usala. Lale. Iya gyo ati tuna nu do agbele mo a. Ha? Iya we do agbele mo ni ri tuna. Yen na hin. Wa mu wa gapa lawo. Okay. Oh, you are under arrest. Oh, buy your boy. Sure, sir. You are under arrest. Oh, boy, what? I can't do everything. Like what I'm say. What they call even I got to arrest you. Ah! Yeah, go. Oh, move it. Oh, egbela ma. Police me yede. Ni ama here. Nubi, eyan kede. Ni ama we ari police station. E pa de! Bele mo da case na hin. Oh, ogo mi me no ipo na ma eragba ere mi. Bi eken we. Wi we de gbe maka gba na ni. Yawa de wa ko ni de na ni. Ọmọ. Why were you not Come on, move. I'm on top. Madam, let me talk about. That is what. Vije me la re gini vije. The police are making sorry. Tare. Musa. Ye ma kapa lo so wa no. You know, hey! Let me talk. Come on. Umanu ujana. Madam, let me talk. Nonsense. Let me talk. Hey, no. Hey. Beautiful. Enoyanwa. Abe rawo. Enoyanwa. Abe wina. Enoyanwa. Emo wani. No sie na gena. Face me, I face you. Oh my easy, my brother. Wasunu batiena vela kwemi enonya